ẹ̀yin ènìyàn wa. ó dojú ẹ o Alhaji Kazeem ó ti lo ọlọ́pàá obìnrin yìí o ọlọ́pàá obìnrin ti ké gbàjarè síta o wípé ẹ gbà òun o Alhaji Kazeem ó ti lo òun o ẹ wo wàhálà gidi lélẹ́yìí o ọlọ́pàá obìnrin pẹ̀lú gbogbo ètò ààbò tó sí nínú ìlú yìí kí wọ́n ti máa lo ọlọ́pàá. Ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arábìnrin tó ké gbàjarè síta o wàhálà ló délẹ̀ yìí o. ẹ̀yin ènìyàn wa. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ anywhere tẹ́ bá ti ń gbọ́ mi Muyideen Ọ̀ṣínlólú ọmọ wọ̀jídé olóyè lẹ́pẹ́ tó paradà tó wá di Alhaji Ibrahim Kashimu ọlásùnkànmí ọmọ Malo ìwọ ló ní fídíò yìí o ẹjọ́ ṣe gbàgbé lẹ́yìn free story tó wà ní ẹ̀pẹ́ oyún ọdún 4 tẹ̀lé mọ́ mi nínú ó sì wà ń bẹ ọ ẹjọ́ torí Ọlọ́run tẹ́bí bá pààyàn òpò èèyàn lèèyàn ń ṣíwò ó bímọ ó dẹ̀ níyàwó whatsoever tẹ́ bá fẹ́ renew ẹ lo àwọn tẹ́jọ lọ náwó níwájú eléré o ẹ tú mi sílẹ̀ o mo ti pariwo mo ti lọ sí orí rédíò mo dẹ̀ ti wá sí orí TikTok ẹlẹ́ẹ̀kejì ní lórí TikTok mo wá sí ọ́fíìsì yín lọ́sọ̀ọ́ yìí láti wá complain pàlájì ara ni mí o orí ìdúró ni mo wà mo ṣubú torí òyì ló gbé mi ṣubú wọ́n pe Owutu division ọlọ́pàá wá wọ́n gbé mi lọ sí Owutu mo wọlé pé kí n rí DPO jẹ́ kí n wọlé o ìta ni mo wà nílẹ̀lẹ̀ wọ́n wá fi 300,000 Alhaji fi 300,000 rán bọ̀dá Sunday Ọláníyàn sí mi pé kí n lọ fi tọ́jú ara mi ibi tí mo jókòó sí mo rí Alhaji àti Sunday wọ́n wọlé sọ́dọ̀ DPO wọ́n jókòó síbẹ̀ wọ́n sọ̀rọ̀ mo wá ń sọ fún màá DSP tó wà wájú mi pé ṣé nǹkan tó ṣe ṣó dáa ọlọ́pàá ẹ̀dẹ̀ fi mílẹ̀ síta ẹ wá pèsè fílẹ̀ àwọlé ṣé bí tẹ́yàn méjì bá ní iṣu tó bá wá station àwọn méjèèjì ló yẹ kán wọlé láti lọ rí DPO DSP yẹn sọ fún mi pé kí má dá DPO yẹn lóhùn pé bóyá bó ṣe mọ tiẹ̀ ṣe nìyẹn mo wá dìde mo wọlé lọ bá wọn mo ní ọ̀gá good afternoon sir I'm Woman Police. You did not allow me to enter. And you allow civilian. What is my offense? What have I done? Oh yeah, sorry about that. Mo wá dá 300,000 naira yẹn padà fún wọn pé èmi ò kí ń ṣe lébi o. Alhaji ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ lo whosoever tó bá jẹ́ ti yín. Mi ń ṣe bí yín o. Ẹ bí friend mi ni mo dẹ̀ lóyún fún yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ tú mi sílẹ̀ o. Ẹ tú mi sílẹ̀ o. Sherifatu Alabi àǹtí Sherry ti kú o Sherry kú ní August 2020 ẹjọ́ torí Ọlọ́run láàrin èmi àti yín láti August 2020 táǹtí Sherry ti kú ṣé wọ́n ti dé ọ̀dọ̀ Ọlọ́run agbede méjìlá àǹtí Sherry wà ọ̀tẹ̀ ló ń fi wọ́n ṣe ọrọ̀ ajé same thing àǹtí ẹ̀bùn James highway patrol àǹtí ẹ̀bùn kú December 6 2021 ẹjọ́ láàrin èmi àti yín ṣáàntì ẹ̀bùn ti débi tán lọ lọ́dọ̀ Ọlọ́run capital NO Ṣẹlẹ sọ wọ́n di ìránṣẹ́ ajé tí wọ́n lọ ń ṣiṣẹ́ wá fún yín ní òdì kejì ó yà yín lẹ́nu bí mo ṣe mọ̀ mi ò kì í ṣàkúdà o alàyè ni mí tó bá dé ojú ṣíṣù fúra àlà o ẹ tú mi sílẹ̀ o ẹ má pa mí bẹ́ẹ̀ ṣe pàǹtí Ṣẹ̀rí o ẹ má pa mí bẹ́ẹ̀ ṣe pàǹtí ẹ̀bùn o tẹ́bí bá pààyàn òpò èèyàn lèèyàn ṣíwò o àìfẹ́ ewúrẹ́ dúdú bọ́fà o àrọ̀ ni ò wálé ó ń kò yín ò sí mi ògbó ẹ tú mi sílẹ̀ o tẹ́ ẹ bá tú mi sílẹ̀ tí bá ṣe báyìí kú kó kú 2 hours tí máa kúrò lórí ilẹ̀ alàyè Ibrahim Kashimu ọlásùnkànmí ọmọ Malo máa ránṣẹ́ sílẹ̀ fún ẹ o láti ìran kìíní dé ìran kẹta gbogbo ọmọ tó bá ń wá sílé ayé láti láìnèjì ẹ wọ́n máa fòrò wọ́n máa dààmú wọ́n máa rí ìnira tí wọ́n máa fi jáde láyé ni o wọ́n máa fòrò wọ́n máa dààmú wọ́n máa rí ìnira tó máa fi jáde láyé ni o ẹ tú mi sílẹ̀ o ẹ má pa mí bẹ́ẹ̀ ṣe pa ẹ̀bù o ẹ má pa mí bẹ́ẹ̀ ṣe pa àǹtí Ṣẹ̀rí o àrọ̀ ni ò wálé ó kò yóò sí mi ogun o ara ni mí o kò séèyàn tó lóró didi èèyàn rà ní 300,000 o ọwọ́ ti kanwọ́ mi ìmọ̀ pé ọ̀fẹ́ǹsì ni kéèyàn tún ṣiṣẹ́ ọlọ́pàá ní Nàìjíríà ìṣẹ́ àtòṣì ló lé mi déèdì ọlọ́pàá o I find work I see work I run gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹlẹ́ẹ̀kejì rẹ tí màá wá ké bá yín o ẹjọ́ torí Ọlọ́run yeye ọmọ ní gbọmọ o ẹ gbà mí ẹ má yẹ kán pa mí bó ṣe pẹ̀bù o
ẹ má yẹ kán pa yín bọ́yẹ pàǹtí ṣẹ̀rí o wọ́n pọ̀ o mo ṣẹ̀kù ní o àwọn tí ò kú gan wọ́n ti di rádaràda àǹtí Rámọ́tà Adébọ̀wálé walking dead bọ̀dá ṣínà living ghost tẹ́ bá tiẹ̀ ti rí wọn wọ̀n nídìí àti sọ fún yín pé wọ́n sick ẹ jọ torí Ọlọ́run ẹ tú mi sílẹ̀ o tẹ́bí bá pa ẹ́ lọ lò yàwó ẹ kó lu ọmọ ẹ fi rìn ní o. Àṣàkẹ́ TV show.